السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وموضوع الخطبة يا عباد الله هو فقه البيوع والمعاملات في الإسلام. معاشر المسلمين، إن من أحكام البيوع والمعاملات جزء من الشريعة الإسلامية، فهي مكملة لشريعتنا وبها تتحقق وتكمل غاية التي خلق الإنسان من أجلها ألا وهي العبادة. يقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. عباد الله، فالعبادة تكمل وتشمل معانيها بمعرفة فقه البيوع والمعاملات. عباد الله، قال ابن عبد البر عليه رحمة الله: ما لا يسع الإنسان جهله من جملة الفرائض المفترضة عليه الشهادة باللسان والإقرار بالقلب بأن الله وحده لا شريك له، وأنه لم يزل بصفته وأسمائه ليس لأوليته ابتداء ولا لآخريته انتهاء، وأنه على العرش استوى، وذكر بقية أركان الإسلام الخمسة. عباد الله، أدعو بفضل الله سبحانه وتعالى
ajẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àfi Allah subhanahu wa ta'ala. Bákan náà ajẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí Allah ni wọ́n jẹ́, òjíṣẹ́ Ọlọ́run bá Allah ni Ànábì ṣe. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó bá sàlékún kí ẹ tí ó pọ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́ba kí àwọn ará ilé wọn àti àwọn sàhábà, ọlọ́run sáàkẹ́ ẹni kọ̀ọ̀kan wá náà kọ máa wọn tí ó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Ní òní tí ń ṣe 27 nínú oṣù Shawwal tí hijira Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó di 1446 tó sì dédé oṣù ojú ayé tí ń jẹ́ April 25 ní 2025. Èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa òun náà ni àgbọ́yé ẹ̀sìn wa lórí òwò ṣíṣe àti ọjà títà àti ìtàlẹ́pẹ̀ ní transaction nínú Islam. Ibadallah, àwọn afájọ́ yẹ wá pé ẹ̀rí ìdájọ́ kámọ owó ṣe kámọ ọjà tà kámọ àwọn èèyàn bá lò wọ́n ní nínú àwọn nǹkan tí Islam tó fi pé lẹ́sìn láàrin gbogbo àwọn ẹ̀sìn tó kù láyé nìyẹn. Nítorí pé ìjọsìn yóò tí lè pé àyàfi ìgbà tí èèyàn bá ní àgbọ́yé nípa bó ni wọ́n ti ń ṣòwò. Ó sì jẹ́ pé tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ti torí ẹ̀dá wa wá sáyé òun náà ní kí a wá sin ọlọ́mọba Allah. Ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́ni kò sí ibi tí ó ga jù tó lágbára tí mo fi dé àti àlùjànnú tó ju ká máa wá jọ́sìn fún èmi ọlọ́mọba lọ. Àwọn àbá wa jọ yé wa pé nínú ìjọsìn tí ẹ̀sìn ọlọ́mọba Allah tó wá sàlàyé fún wa òun náà níbò láti máa owó ṣe. Wọ́n ní eléyìí náà ló jẹ́ kí ìtumọ̀ ìdánpẹ́ ní ìjọsìn tọ́lọ́mọba tó torí ẹ̀dá wá sáyé eléyìí ló jẹ́ kí ó pé má yà lára. Èyàn lè máa mú kí kó máa wẹ̀ gbà kó máa gbogbo àwọn iṣẹ́ ìjọsìn kó máa ṣe àmọ́ ó jẹ́ aláìmọ̀kan níbi òwò ṣíṣe. Àwọn àfáà ní ẹ̀sìn yóò tí pé Ibadallah, ọ̀kan náà àwọn ẹni síwájú wọ́n pè wọ́n ní Ibn Abdul Barr kọ́lọ́wọ́ Allah bá yọrí sí wọn. wọ́n ní ma la yas'u al-insana jahlu min jumlati al-fara'id al-muftarida alayhi. wọ́n nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sì lọ́rọ̀ àyà fún gbogbo ọmọ nìyàn tó yẹ pé èmi àti ìta máa pèrà wa lẹ́lẹ́sìn àgbọ̀dọ̀ máa mà wọn ọ̀ràn èèyàn ní ká mà wọn. wọ́n ní nínú ẹ̀ ash-shahadatu bil-lisan ká máa níjẹ́rìí nínú ìjọpọ̀ ṣoṣo ọlọ́run ọba Allah lórí ahọ́n wa. eléyìí tí ìdánilẹ́kọ̀ọ́ ti lọ lórí ẹ̀ kí làgbọ́yé nípa ìjẹ́rìí nínú ìjọpọ̀ ṣoṣo ọlọ́run ọba Allah. bákan náà àgbọ́yé nínú ìjọpọ̀ ṣoṣo Ànábì Muhammad sallallahu alaihi wasallam tájú yíra wá gbé kí sọ̀rọ̀ orí ahọ́n lásán. Ibn Abdul Barr ṣàlàyé pé a máa sọ̀rọ̀ yìí jáde lẹ́nu àmọ́ ó gbọ́dọ̀ dénú ọkàn wa. ìtumọ̀ rẹ̀ àgbọ́yé rẹ̀ náà yóò jòkó nínú ọkàn wa. bákan náà wa bi anna Allah wahda la sharika lah. àdégbàgbé Allah ọ̀kan ṣoṣo ni olórogún kò lọ́ba kan. gbogbo tí ń ṣe òun nìkan ṣoṣo náà ló ní kápá láti lè ṣe. àdéfẹ́ nìkan ṣe orogún ẹ̀. wa annahu lam yazal bi sifatihi wa asma'ihi. ọba yìí á nígbàgbọ́ pé ó yẹ gbogbo ní ọba tó yẹ pé ó ní orúkọ tó rẹwà, orúkọ tó pé ó sì láwọn ọ̀rọ̀ yìí agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. agbọ́dọ̀ láì nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́ wá fi orúkọ ọ̀kan ròyìn ara ẹ̀ àbá ìnábì forúkọ ọ̀kan ròyìn ọlọ́wọ́ ọba àbófòrò ìròyìn kan ó fi sàfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba Allah káwá takò kálà ní nígbàgbọ́ sí. ọ̀ràn àyàn ni nínú ẹ̀sìn náà ni ẹ̀sìn òpin síbi kágbáwẹ̀ kákírun káyọ zàká nìkan. wọ́n ní bákan náà àwọn àgbàgbé ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala yìí laysa li awwaliyati ibtida. ọba táwọn sọ yìí ọba àkànni tó jẹ́ ọba àkọ́kọ́ kò ní bẹ̀rẹ̀, kò síbi tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ti bẹ̀rẹ̀, òun náà sì ni ọba àkọ́kọ́ ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. má wàá wò pé làákà yìí ò gbé àbíkọ́ máa wò só pọ́síwò kì í ṣe gbogbo nǹkan tó bá rí náà àbí tí làákà yìí rẹ tó bá gbé ní ò pọ́síwò. nípa báyìí agbọ́dọ̀ gbà báyìí wala li akhiriyatihi wala li akhiriyatihi intiha. ọba yìí náà ni ọba àgbẹ̀yìn àmọ́ ìgbẹ̀yìn tí ẹ kò sí nǹkan kankan tó gbẹ̀yìn ọlọ́wọ́ ọba Allah. wọ́n láàrin gbàgbọ́ ní àwọn nǹkan wọ̀nyí. bákan náà agbàgbé ọlọ́wọ́ ọba Allah yóò ké sánmà ló wà lórí àlẹ́ àràṣí ẹ̀.
nínú àwọn táàtù nígbàgbọ́ sí tó tó jọ́ràn èèyàn fún wa láti mà eléyìí tó yẹ pé eléyìí èso fi ṣe àwọn àfáàlì kan ilẹ̀ Yorùbá láti ọgbà àwọn àfáàlì kan ló gbọdọ̀ kéwú àwọn kéwú kan wà ọ̀ràn yẹn ní gbogbo mùsùlùmí a gbọdọ̀ pàdé Ọlọ́run àyàfi ká gbọ́ yé ká tó pàdé Ọlọ́run Allah inú ẹni tá n ká yìí ọgbọdọ̀ gbọ́ la ilaha illallah àkọ́ gbọ́ yé débi pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tí sọ̀rọ̀ bá dé la ilaha illallah sì ń bàjẹ́ mọ́ wọn la ọ̀gọ̀rọ̀ ẹlòmíì lónìí bí àyìnbáká yóò sọ ọ̀rọ̀ mi jáde lẹ́nu gbọ́dọ̀ la ilaha illallah yóò ṣe bàjẹ́ mọ́ lára àìmọye ìgbàgbọ́ tọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tán láti ọkàn rẹ̀ lónìí wọ́n sì ń pera wọn mùsùlùmí àmọ́ lọ́dọ̀ Ọlọ́run èsì mùsùlùmí lóbi yẹ pé ọ̀ràn èèyàn ní kébì àti ká lọ kọ́ nípa ẹ̀sìn wa pàápàá jùlọ bó láti sin lọ́run ọ̀ràn yẹn ní fún ọ wọ́n wò pé àwọn àfáàdé kan àfáàgẹ̀ nígbà tó ti ń jẹ́ mùsùlùmí wallahi ọ̀ràn yẹn ní fún ọkọ ọmọ gbogbo àwọn nǹkan tàbí àpọ̀ lóbi yẹ pé nínú àwọn òye tí àwọn ọ̀jọ̀gbọ́n náà àwọn àfáà tí wọ́n wò ní ilẹ̀ Yorùbá dá wa yìí wọ́n ní Islam ti exist nílẹ̀ Yorùbá yìí ó ti lé ní 400 years àmọ́ Islam wa láti ìgbà yẹn kò múùfù lójú kan ló wà bẹ́ẹ̀ sì ni àlámọ̀rí ọ̀rọ̀ ayé sẹ́lẹ̀ tá ń kọ́ ní 50 years sí là ń kọ́ nísìn àyípadà ń bẹ nǹkan tí wọ́n ń kó ní 50 years nísìn àgúnrú ẹ̀ mọ́ o àìmọye àwọn pattern tá a ti change a máa change lẹ́sìn kí ló fà á òun náà ní gáfọ́ kan sí pé kéwú kíké àwọn àfáàdé kan ló gbọdọ̀ kí kó gbọdọ̀ rí bẹ́ẹ̀ àwọn akẹ́kẹ̀ẹ́ wà nínú kéwú tó yẹ pé ọ̀ràn yẹn gbogbo mùsùlùmí ló gbọdọ̀ mọ́ ló fi jẹ́ pé ìsìláàmù ti ara Amẹ́ríkà Australia àwọn ìlú tó jẹ́ ìlú èbó yìí ìsìláàmù tí wọ́n bá gbà láàrin oṣù kan àbí ọdún kan yóò sì lálàáfíà ju ẹni títí ṣe ìsìláàmù ní 50 years nílùú tiwa lọ Ibadallah àwọn àfáàjọ ìlú agbègbè àwọn ìdáta ń dárúkọ yọ ọ̀ràn yẹn gbogbo akámà nínú ẹ̀ tó tún jẹ́ ọ̀ràn yẹn òun náà ní tahrimu azina gbogbo mùsùlùmí gbọdọ̀ bá pé zina èèwọ̀ ni mùsùlùmí gbọdọ̀ níbẹ̀ ẹwọ ọ̀gọ̀rọ̀ náà àwọn ọmọ lónìí àwọn ọmọ ti di onírìnkúrìn wọ́n ti doni sí agbọ́dọ̀ òbí mi yóò máa sọ fọ́mọ rẹ̀ ipe onígbọ̀n bá gbóyún wákà tó mọ̀ pé ọkọ yìí síríọ̀sì aburú ńlá ni mùsùlùmí gbọdọ̀ máa áfà àwọn ọmọ wa létí ipò ọmọ mùsùlùmí ò gbọdọ̀ máa jóní sí náà ọmọ mùsùlùmí ò gbọdọ̀ gbọ̀pọ̀ yóò ní boyfriend eléyìí oye eléyìí tó ní ti báyé rẹ̀ yẹ ti ń bá a sọ ipò ní padà fẹ́ máa o gbogbo àwọn nǹkan yìí ọ̀ràn yẹn ní kí gbogbo aká máa àwọn ọmọ wa wọn gbọ́dọ̀ gba ọ̀pọ̀ débi pé ilé yóò bá sùn tọwọ́ bá sùn ọ̀gọ̀rọ̀ àwọn òbí lónìí wọn ò mọ oore tí ń bọ́ fún wọn wájú Ọlọ́run ọba àlọ́ ìjọ ìpínlẹ̀ àti ìyá mẹ́rin lómi òtó mà àlẹ́bí ní gbogbo ẹni tọ́lọ́run ọba àlọ́ bá fún lọ́mọ obìnrin Ọlọ́run wá ṣàánú ọmọ tá a wí kò mọ ọkùnrin tó fi mọ́lé ọkọ tó fi wọlé ọkọ Ọlọ́run ó lò sábàbí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọn ò ní wọn náà lọ ẹjẹ́ àwọn ọmọ lónìí ẹwọ́n táwọn ọmọ wa ń wọ̀ jàmá oye ọ̀gọ̀rọ̀ tọ́mọ obìnrin wọ̀ lónìí àwọn náà ń pe ọkùnrin kìí ṣe pé ọkùnrin níjọ́ òun báwa ti kéré jù báyìí lọ yìí àtàyé àwọn bàbá wa tó lọ tẹ́nì kan bá lóun fẹ́ tó sí obìnrin ẹ̀mọ́ iye wàhálà tí ó ṣe àwọn ọmọ ti gbọ̀pọ̀ báyìí jàmá mùsùlùmí látàrọ làjú ayé àtàìkẹsìn fún Ọlọ́run ó béèrè gbogbo àwọn nǹkan yìí ó béèrè lọ́wọ́ wa àwọn afáàjọ ìwà pé ọ̀ràn yẹn ní kí gbogbo mùsùlùmí mọ̀ pé èèwọ̀ ni zina kí gbogbo mùsùlùmí mọ̀ pé èèwọ̀ ni rìbá mùsùlùmí ègbówó òlé ọ̀gbọ́dọ̀ máa fún yàn lówó èlé interest èèwọ̀ nínú Islam nítorí pé kò sí ẹni tí ó jẹ lọ níbi interest tí ò ní padà sábàmà ló fi ẹgbẹ́ ilé láì tàn án lẹ́nu kútù àti ń bọ̀ á bára wa sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní kíni oye àwọn nǹkan tó jẹ́ bí interest tẹ́sí Ọlọ́run ọba Allah ṣàlàyé fún wa pé èèwọ̀ ni àti dí tó fi jẹ́ èèwọ̀ àtàbùrú tí mẹ́mẹ́ òun ló fa lórí tẹ́lẹ̀ pé ọ̀gọ̀rọ̀ ní àwọn mùsùlùmí àwọn náà kó síbi àwọn tá ń pè ní cbex eléyìí tó ṣàkóbá báwọn èèyàn lọ ní Nàìjíríà bóyá bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn jẹ̀mọ́ mùsùlùmí ìtànsí ìwé ìyàwó ti wọlé ti pẹ́ tọ́gbọ̀rọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ò mà yí pé ká tún lọ kọ́ nípa owó wa náà ọ̀ràn èèyàn ni àwọn àfáàjọ ìwà gbogbo àwọn nǹkan ẹ̀yìn mùsùlùmí gbọ́dọ̀ máa bákan náà mùsùlùmí ò gbọ́dọ̀ máa mutí kátijọ́ yá àwọn ọmọ wa láti kékeré débi pé ọmọ rẹ̀ wá ní rí ọ̀rẹ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ máa mutí kóun náà máa wá ṣe fáàrí kó òun sakọ ni yàtọ̀ sí pé yóò lọ jìyà wájú Ọlọ́run ọba Allah ń ba iye ara rẹ̀ jẹ́ ni kò sẹ́ni tí ó mutí oye ó wá mutí òun dàgbà tí ò ní sàbámà níbẹ̀ yà yẹ nípa bá ìjàmá gbogbo àwọn nǹkan ló ti yẹ kó yí ọmọ mùsùlùmí láti kékeré ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí tí bá ń ṣèjọ tí ò bá ti ìrọtí fáwọn èèyàn oye kájó kájalẹ̀ rú kò gbá kó ń ṣe kó ma ẹ̀ẹ́dẹ̀ ń ṣe lọ́wọ́ ọba ni mùsùlùmí ò mutí o gbogbo àwọn nǹkan ló ti yẹ ká fa àwọn ọmọ wa létí kájọ́ wọn mà mùsùlùmí èjalè
oye kájẹ́ káwọn ọmọ wa ká mọ iṣẹ́ aláàlí ní aláàlí mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe kí ni ò gbọ́dọ̀ máa pa ẹ̀ àti bẹ́ẹ̀ 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 lọ nínú àwọn ọ̀gá tí àwọn afẹ́sìn tí wọ́n ṣàlàyé fún wa a jẹ́ pé ọ̀ràn yẹn ni àwọn àfáà pè é kémi àti tá a bá fẹ́ ṣòwò ká lọ kọ́ nípa rẹ̀ a máa kó eléyìí ní kútúbà ẹlẹ́ẹ̀kejì àwọn tó síwájú wa kí làgbọ́ yẹ wọn káwọn tó bẹ̀rẹ̀ òwò ẹlòmíì mọ̀ ẹgbẹ́ òwò ṣíṣe inú ẹ̀sìn ló wà ìwọ́n fọkàn sí pé òwò ṣíṣe transaction tó kọ́ ní school òun lọ́ọ́ ṣe lọ́ọ́ máa fi ṣòwò tó pàdé ọlọ́run dáadáa abàdé àwọn kò possible wọn ò ní kọ́ inú transaction ní school ìpè rìbá ò dáa wọn ò ní sọ bẹ́ẹ̀ fún ọjà máa káyí ìwé ńkọ́ sẹ́lẹ̀ ìwé ọ̀sọ̀ fún ọ pé wọ́n ni ó ní sọ yẹn fún ọ inú kéwú lọ́ọ́ ti mọ̀ á ibi àbúrú mùsùlùmí èyí ìwé o òye mùsùlùmí ègbó owó èlé ọ gbọ́dọ̀ fún yàn ò gbọ́dọ̀ fún ọ gbogbo ẹni ó bá gbà yóò sàbámà gbẹ̀yìn ẹ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tó ti gbà ẹlòmíì ń jìyà lónìí jẹ́ máa mùsùlùmí ẹni tí ń fún yàn tó sì ń wo kóhun jẹ lọ ẹni sùúrù yẹ ọlọ́run bá Allah yìí bọ̀ wá bá tí ò bá túbá àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sàdékún àgbóyè sí fún ẹnìkan ọ̀gá wa kọ́lọ̀ ń jẹ́ àrí òdodo kọ́lọ̀ ń jẹ́ àlè tẹ̀lé kọ́lọ̀ ń jẹ́ àmọ́rọ́ nírọ́ kọ́lọ̀ ń jẹ́ àlè jìnà sí o gbogbo ń dáṣe tọ́lọ́run bínú sí wa kọ́lọ̀ ń jẹ́ àbáwọn délẹ̀ aqulu ma tasma'un wastaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله الذي أحل البيع وحرم الربا ردا على القائلين إنما البيع مثل الربا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال عمر بن الخطاب رضي الله عنه لا يبيع في سوقنا إلا من تفقه في الدين وقال علي بن أبي طالب رضي الله عنه من اتجر قبل أن يتفقه ارتطم في الربا ثم ارتطم أي وقع في الربا أنا أقول الله ọba tó ṣe òwò ṣíṣe ó ṣe ní aláàlí ó sì ṣe lẹ́sìn gbogbo ẹni tí máa ń ṣòwò pàápàá jùlọ tó lágbọ́n yín nípa òwò tí ń ṣe yẹn bí tí ń jáde lọ tí ń lọ tí ń bọ̀ yẹn ọlọ́run ọba Allah yóò dẹ̀ máa kọ́ fún nínú iṣẹ́ ìjọsìn eléyìí lọ́yẹ́ kí gbogbo mùsùlùmí ó mà tó ọba ti ń lọ sẹ́nu jíjẹ múmu rẹ máa bá pọ̀ ń ṣe lọ́wọ́ ìjọsìn ò tán sí mọ́síláṣí ọ̀rọ̀ ìjọba bá ti ń ṣe kútùbà lọ́wọ́ ọ̀wá bí bá ti ń ṣe kútùbà lọ́wọ́ ìbẹ̀rù ìjọba ọgbọ́n náà bẹ́ẹ̀ bá ti ń jáde lọ tí ń wá jíjẹ múmu lọ kéèyàn máa mọ̀ yí pé òun ṣe lọ́rùn owó sí àbí ìjọsìn ṣíṣe kò tọ́ sínú mọ́síláṣí lọ́gọ̀rẹ́ lómi ó máa fi bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ pé bẹ̀rù ọlọ́run tájà dáadáa oye bẹ̀rù ọlọ́run bá lọ́bi ọjà rẹ tó ń ta yìí yóò ní rárá o àti mọ́síláṣí àyùmọ̀kẹ́ náà ń pè bẹ́ẹ̀ oye Islam oye a máa sin lọ́wọ́ ọba Allah ní mọ́síláṣí a máa sin lọ́wọ́ ọba Allah láyé tí èsì mọ́síláṣí gbogbo sẹ́mi ayé mùsùlùmí tó bá lágbọ̀ọ́yé ẹ̀sìn ní ọ̀gọ̀rọ̀ wa lónìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn lẹ́sìn kò sí tó fà á ààrẹ sọ fún wa yìí ẹlòmíì náà wọ́n dẹ̀ sọ fún wa gidi inú ni ọba ronú rí ọmọ ìyá mi kọ́ tètè padà òtòrọ̀ ọmọ ìgbà tí kò dé ìwọ̀n bá tọ́ ọba ṣe náà lọ́gbà wájú ọlọ́run gbogbo sẹ́mi ayé mùsùlùmí òdodo ẹ̀sìn ló gbọdọ̀ jẹ́ ọlọ́run bá lọ́wọ́ qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah ìrí ànábì sọ fún gbogbo àdéhùn mẹ́pátá ìpè inna salati ìrún táǹkì fọlọ́run wa nusuki àtẹ̀rán táǹkà wa mahyaya wa mamati bàtà bá wà láyé àti bàtà bá sí lillahi rabbil alamin ìjọsìn fọlọ́run ọjọ́ yí àwọn èèyàn pé ń gbàtọ̀ wà láyé o ẹ̀sìn lọ́fẹ́ máa jẹ́ fọlọ́run ọba Allah ìjọsìn lọ́fẹ́ máa ṣe fún Allah gbogbo sẹ́mi ayé rẹ kódà nǹkan míì tó bá jásà ìwọ wà lọ fojú ẹ̀sìn wò ó lọ́fi bọ́lọ̀ ọba Allah pàdé dáadáa torí gbogbo àṣà tá a bá láwọn ayé máa ń dábàá ti jáde láyé àwọn tó gbé àṣà kalẹ̀ lánàá àwọn dà lónìí yàrá mùsùlùmí tí wọn bá ní Islam kò sí lágàtà tó jẹ wájú ọlọ́ọ̀bà bákan náà tá a bá jáde láyé àjò yá àwọn mọ̀lẹ́bí wa ìgbé ẹ̀sìn ni o bá bá kú tán bọ́ọ̀lù ń ṣe ni wọ́n sòkú wa ní ká ṣe o ẹ má lò fẹ́ nu o so mùsùlùmí òdodo gbogbo sẹ́mi ayé rẹ ẹ̀sìn ojú ẹ̀sìn lọ́mọ bí wò ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ yẹn mẹ́jà fojú ẹ̀sìn wò àwọn fẹ́ sọnù ni ẹ̀ bọ́ọ̀ bá ti fojú ẹ̀sìn wo ìsẹ̀mí ayé oyè tọ̀ ń lò yálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí lórí ọ̀rọ̀ ayé oyè ọfẹ́ sọnù ni ẹ̀ nítorí pé ìsẹ̀mí ayé rẹ ò ní yàtọ̀ sí tẹranko nípa báyìí gbogbo ìsẹ̀mí ayé tí mùsùlùmí òdodo bá ń lò ẹjẹ́ máa ronú ẹ̀sìn alábàgbé wa
ojú ẹ̀sìn ojú wo lẹ̀sìn fi gbogbo wò láti bá wọn lò kí ló tó tá fún wọn kí ni nǹkan tẹ́sí sọ pé wọ́n ní ká má fún wọn a gbọ́dọ̀ fẹ́ tọ́ wọn dùn wọn ìtẹ́sìn bá sì ní a má fún wọn kò sí bá a ṣe léwu kálá fẹ́ràn wọn tó kálá wójú rẹ wọn tó ọ̀ gbọ́dọ̀ fún wọn o nítorí pé ojú rẹ tó ń wá yẹn Ọlọ́run ló ní lọ́dọ̀ tí mo ń fẹ́ dà ìyọ́nú ẹ̀dá dẹ̀ ní èèyàn lè rí ìtàláyé ìyọ́nú Ọlọ́run ni ọkọ́kọ́ wá ìyọ́nú èèyàn tó bá fẹ́ wá náà máa wá ìyọ́nú Ọlọ́run lára ìyọ́nú àwọn èèyàn Ibadallah Umar bin Khattab gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ìgbé tá a bá fẹ́ ṣòwò nínú Islam a kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò sí nǹkan tí Islam ò dá sí àyàfi tí wọ́n bá wádìí nípa ẹ̀ Umar bin Khattab ló ṣàlàyé pé la yabi fi suqina illa man tafaqqaha fi ddin yóò lọ sáàrin ọjà yóò máa wá sọ fáwọn èèyàn pé ṣẹ́rí ọjà yìí ẹnìkan kan ò gbọ́dọ̀ wálẹ̀ wá nájà o àyàfi kó lọ kọ́kọ́ ọdí stand ibò láti ṣe transaction Islam oye ẹni tí o bá ti lẹ́kọ̀ọ́ ọkọ̀ọ̀kan lọ lé ní ọdún tó ń sọ yẹn oye àbíkọ́ béèrè pé mo fẹ́ tajà báyìí o irú ọjà tí mo fẹ́ tà yìí o ọ̀nà wo nígbà tí ìfi ní kò bínú Ọlọ́run ẹlòmí ń tajà ní ẹlòmí ń sòwò lónìí ẹlòmí ń ṣiṣẹ́ lónìí ń ṣẹ́ lọ́run ní sòwò pàlà ní òun jẹ nípa báyìí àìkúlẹ̀ àbí kọ́ọ̀lì tó ń sàlàyé pé mọ̀nì tajà rọ̀ qabla an yatafaqaha gbogbo ẹni tó bá kọ́kọ́ dáwọ́ lówó ń ṣiṣẹ́ lọ ni kò lọ kẹ́kọ̀ọ́ kò wádìí ẹ̀sìn nípa rẹ̀ àfáàjọ yẹ wáyé pé ìrìtàkọ̀ máa fi rìbá yóò kó sínú yóò máa jẹ owó èlé o yóò máa gba owó èlé o yóò máa jẹ rìbá yóò máa jẹ haramu fún màrìtàtọ̀ bá nípa abá ìjàmbá ẹ wá rí òwò ṣíṣe yìí àwọn àfẹ́sìn yóò yẹ wá pé ó ní àwọn májẹ̀mú téèyàn gbọ́dọ̀ gbìyànjú láti mójútó àárọ̀ra kà fúnra ara wa díẹ̀ nítorí àsìkò wa alákọ̀ọ́kọ́ wọ́n ní tá a bá fẹ́ ṣòwò àwọn àfáàjọ yẹ wá pé táǹpẹ̀ lówó òun náà ni akhadhu shay'in wa i'ta'u shay'in òun ni give and take ọfúnyàn ní nǹkan ọ̀ọ́dẹ̀gbà nǹkan ìtànkè lówó ni ẹ̀ àbíká sọ pé mubadalatu malin bi malin li gharadi tamalluk òun náà ní kọ́ fún ẹnìkan lówó kan kẹ́nìkan náà wá fún ọ ní property kan property yẹn náà owó ni nínú Islam kìí ṣe káàṣì nìkan náà ń pè lówó anything tó bá ti value owó ni nínú Islam ilé owó ni oye ilẹ̀ owó ni oye irin tọ́fẹ́ta oye kó ti wà nílẹ̀ yẹn owó ni nínú Islam ìwọ wá ní káàṣì lọ́wọ́ ọwá fún ẹnìkan pẹ̀lú àníyàn pé bọ́ ti fún ẹni yẹn lówó yẹn owó rẹ̀ yẹn ti di tiẹ̀ oye ìtọ́ fẹ́ rà lọ́wọ́ rẹ̀ yẹn yóò di kíní yóò di tọ̀dọ̀ rẹ̀ ìtọ́ pè lówó nínú Islam yẹn àwọn àbá àdúrájú oyé wa pé a sì rí bí àwọn orígun bíi mẹ́ta kan tàbá fẹ́ ṣòwò alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ tajà àti ẹni tó fẹ́ rajà ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọjà wo la fẹ́ rà gangan ẹlẹ́ẹ̀kẹta ń bẹ owó la fi rajà òye bákan náà ṣẹ̀rí Ọlọ́run ní májẹ̀mú bíi méje kan agbọ́dọ̀ mójútó alákọ̀ọ́kọ́ ọjà tábà tà àbí tábà rà agbọ́dọ̀ yọnu sí ara wa àìfọ́sí ara wa rajà òye ó tẹ́ Ọlọ́run ni ọ yọnu sí èmi fẹ́ tajà ìwọ fẹ́ ta ó yá yẹ̀ wò kódà nínú ṣẹ̀rí Ọlọ́run bá lọ́wọ́ pé kíníkà ní khiyar ní pé wọ́n fún wọn nígbà láì tó yá lọ yẹ̀ wò láàrin ìjọ bíi mẹ́ta bíi garanti oye lọ yẹ̀ wò tó bá ti wọ̀ ọ́ padà wá á sì wá sọ̀rọ̀ pé oye afẹ́tajà láàrin ara wa Ibadallah àwọn àfáàjì oye wa gẹ́gẹ́ bọ́lá ọba Allah sọ pé yá ayyuhal ladina amanu ọlọ́run Allah la ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna tijaratan taradin minkum ọlọ́run yẹn má gbowó ara yín o oye lálẹ́ ìjẹ́fẹ́ yọnu owó tí mo bá fẹ́ yọ lápò láti fún yín àbówó tí bá fẹ́ gbà lápò títí yín ìyọnu gbọdọ̀ wà mẹ́ oye kò gbọdọ̀ jẹ́ pé owó tá a fọ́ọ̀sì ara wa ìyọnu yẹn àgbọdọ̀ fi ojú di ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹni tí ó ṣòwò nínú àwọn condition wò ó gbọdọ̀ jẹ́ pé jáìzú àtàsọ̀rọ̀ ẹni tó mọ̀ wò ó ṣe ẹni tó ti nílà aka ìkó gbọdọ̀ jẹ́ ọmọ kékeré àwọn afáàní nínú Islam ọmọ kékeré àwọn iṣẹ́ bí àwọn ní súwìtì bí àwọn ní yọ bí àwọn ṣúgà àwọn nǹkan tó yẹ pé tó bá sọnù ara ò ní níyàn púpọ̀ wọn lálẹ́ náà ọmọ kékeré pàápàá jùlọ tí o bá ti gbà so ẹni tí ò nílà aka yìí a gbọdọ̀ gbọ́jà ní lórí pé kó lọ tà ọmọ tí o máa yọ owó a gbọdọ̀ fi sídi ọjà bí wọn náà bá ń di ọjà ọgbọdọ̀ rárú ọjà yẹn so bí sẹ́rí Ọlọ́run bá lọ́wọ́ sí sọ ni ẹni tí ó tà àtẹni tí ó rà láàká ìgbọdọ̀ máa bẹ ní orí wa á dẹ̀ máa yọ owó nítorí pé lábẹ́jẹ́ ọmọ yìí ọmọ yóò wó pé sáré lọ rajà kí àrùn tó dé àwọn kàgbá kò wájú Ọlọ́run bá lọ èèwọ̀ ló ń jẹ sínú yẹn so mùsùlùmí tó bá lágbọ́ yẹn kò gbọdọ̀ máa ṣe gbogbo àwọn nǹkan yìí bákan náà mọ́jẹ̀mú ẹlẹ́kẹta àwọn àfáàjọ yà pé mílíkìyà ìtọ́ nílọ́ta ọ̀gbọ́dọ̀ tájọ lọ́jà kọ́ wá mú ọjà kẹ́nìsìn èé sọjà rẹ
làwọn àbá fi kọ kí ẹnìkan kó lọ gba ọjà lọ́dọ̀ ẹnìkan mo fẹ́ ra bóyá bí fóònù lọ́dọ̀ yín nísìnyí wá ní ẹ wá sáré lọ gbà lọ́dọ̀ ẹnìkan èèwọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ọba Allah ọ̀jẹ̀ ni yóò máa pé mo fẹ́ lọ gbà ń bì kan o ìtẹ́ni yẹn dẹ̀ fẹ́ ta iye tó fẹ́ ta lọ́ọ̀sọ̀ fónítọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ọba Allah pé bá a ti wọ́n ṣe nìyẹn nítorí àsìkò ààrẹ máa ṣàlàyé gbogbo ẹ̀dá inshallah agbẹ́rù gbó nísìn nítorí pé agbẹ́ bẹ̀rẹ̀ kútùbà náà tí a ti bìbì náà láfẹ́ wọn lò ní tẹ́lá ìtàhálà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn condition ó lẹ́nu pé anal mabiya mubah ọjà tó wà tà ní Islam òye mubah al-manfa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ́sí ní òye ó sàǹfààní kìí ṣe tẹ́sí pọ̀ tó pèlè wọ̀ ọtí ẹ̀sìn lè wọ̀ ni ìwọ́ wo bí àǹfààní bẹ́ẹ̀ rárá o òye torí àwọn àbájọ wa pé máa húrìmà ákìlòhù húrìmà támánùhù gbogbo tẹ́sí bá ti ní jíjẹ rẹ̀ wọ̀ ni o gbọ́dọ̀ fi ṣòwò abẹ́rí ajá ẹ̀sìn là gbọ́dọ̀ jẹ o gbọ́dọ̀ ta ológbò ẹ̀sìn là gbọ́dọ̀ jẹ o gbọ́dọ̀ ta oye ológbò a máa ń bùn rẹ ni jama mùsùlùmí oye bọ́ bá jí ajá náà ká nínú àwọn ajá tẹ́sìn ọlọ́ọ̀bà Allah ní àsìn ọ ní bóyá o gbọ́dọ̀ ta nínú ìṣẹ̀rí ọlọ́ọ̀bà Allah ọtí o gbọ́dọ̀ ta ìtẹ́sìn bá ti sọ pé kò lóore tó bá ti pèlè wọ̀ o gbọ́dọ̀ ṣòwò ń bẹ̀ tó o bá ń ṣòwò ń bẹ̀ oye haramu lọ jẹ èyí bákan náà ẹ̀sìn sàlàyé fún wa pé mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ayẹ̀kú ni ọmọ kìdúrà alẹ́ tẹ̀sílẹ̀ ní ti fẹ́ rà lọ́dọ̀ rẹ tó fẹ́ fún mi o gbọ́dọ̀ ní kápá láti lè fún mi lẹ́nu ẹsẹ̀kẹsẹ̀ mo fẹ́ ra kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ ní mọ́tò tẹ fẹ́ ra yìí o lè dẹ̀ ti jí gbé lánàá wà ń wá káàkiri ni àjẹwọ́n orí iná tán bá rí lẹ́tò wá sanwó fún ọ àbí ẹ wá lọ ra ẹja ọ wá mú mi lọ sétí odò wà ní gbogbo àwọn ẹja tó wà ń bí mo tà fún yín ní ẹ̀gán rárá ẹ bá mi kó iye ẹja tí ń rà ẹ kó bọ́ta kẹ́hùn hàn kẹ́ẹ̀dẹ̀ pé fún mi kébí ló fún yín ní owó bákan náà àwọn àfáà wọ́n tún fi ó yé wa wípé ọjà tí a bá tà àbí owó tá a bá san náà ó gbọ́dọ̀ jẹ́ pé àwa náà a gbọ́dọ̀ rí owó yẹn báyìí bọ́tá lera gbèsè àwọn kankan wà lè jẹ gbèsè ní lórí ẹ̀ àwọn kankan wà nínú ṣẹ̀rí Ọlọ́run a gbọ́dọ̀ rà ní gbèsè ọjà títà náà ó ní àwọn ẹ̀kọ́ bi'idhnillahi ta'ala ní kútùbà mi kọ́lọ̀ọ̀bà Allah jẹ́ àmàbẹ̀rẹ̀ àdá a sàlàyé fúnra ara wa nípa àwọn rìbá kí náà ń pè lówó èlé ẹni tí ń gbà á àtẹni tí ń fún yàn ọlọ́wọ́n bá Allah kéde ogun olóhun bá wọn jà ṣe wá rí ìjà tọ́lọ́wọ́n bá Allah bá wọn jà yẹn ọ̀rọ̀ Ọlọ́run ní lọ lálẹ́ ìgbẹ́sẹ̀ Ọlọ́run bá pọ̀lọpọ̀ ọjà kò sí owó tó kó lórí rìbá tó bá gbà owó rìbá nìsín ọwọ́ àgbà òfin rajà Ọlọ́run yà bárúkà kó nínú ọjà yẹn bákan náà àwọn kẹ̀kẹ́ náà wá ẹ̀kọ́ ni fún gbogbo ọlọ́jà ẹ̀sìn Ọlọ́run bá Allah ní ká gbìyànjú láti mójútó ọfẹ́ tajà nísìn wọ́n lọ gbọ́dọ̀ máa ṣe pé lórí ọjà wallahi tallahi iye báyìí kò sí tó kọ́ oyé ẹnìkan ò ní ìdí láti mọ iye tó rà á iye báyìí lọ fẹ́ tajà ní àmọ́kọ́ wọn wá ṣe pé wọ́n ni máa yọ àlùbáríkà kúrò nínú ọjà rẹ̀ abẹ́rẹ́ wọn bá Allah kó fi àlùbáríkà sínú ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا لما تحب وترضى يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين قوموا إلى صلاتكم يرحمكم الله